àǹfààní wà fún wa ká bá igi sọ̀rọ̀ kí igi yìí dẹ̀ gbọ́ tiwa ká ní ìwọ́gi yìí a ò wá ní báyìí ká tó lọ́jọ́ mẹ́ta igi yìí á ti gbé. Bí ẹnìkan bá sọ pé kò sí ayé ẹ̀wù tí ẹnìkan bá ní kò sí ayé ẹni tí kú tó bá kan wá dẹ̀dọ̀ mi tí a bá tọ́jú wọn tẹ́lẹ̀ mi ẹ̀ máa kà ojúlójú òun ti yọ ìgbà tí òun tẹ̀lé àwọn báàtì kiri ẹ̀pálápá òun ti gé ẹsẹ̀ lẹ́sẹ̀ òun ti gé ọmọ ọlọ́mọ òun ti pa wọ́n ti lò kánú ẹ̀ nígbà tó bá sọ ọmọ ní kábíyèsí Olódùmarè olúgbò tó wà lóko yẹn fàṣẹ sí tó bá ti fàṣẹ sí àwọn ayé fàṣẹ sí ìgbà yìí kan ló máa ń ṣẹlẹ̀ tó bá wá dé ọ̀dọ̀ àwọn tó ń gbà wọ́n là wọ́n ti mọ ewé tó máa já fún wọn wọ́n ti mọ kan tó máa lò fún wọn tó máa rí bẹ́ẹ̀ wòlíì kan ò lè sọ pé kò sí babaláwo àfi tó bá fẹ́ kọsẹ̀ bẹ́ẹ̀ ni awo kan ò gbọdọ̀ sọ pé kò sí àfáà àfi tó bá fẹ́ kọsẹ̀ àmọ́ kí Jésù tó dé èyí pé kí àwọn wòlíì tó dé ẹ̀sìn kan làwọn èèyàn sìn tí wọ́n fi ń bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ ń gbọ́ ẹ̀fọ́rí la fi ń wo ẹ̀fọ́rí ewé ẹ̀fọ́rí a lè fi wo ẹ̀tẹ̀ kò possible lálẹ́ ohun tó bá jọra la fi ń wéra wọn mo máa ń tọ́jú wèrè àsìwín wàràpá àmọ̀dí ọlọ́dẹ orí wèrè fákùn àdìgbèrèkú torí ìṣúlìṣì wèrè ló wà. Ẹ̀yin èèyàn wa nílé ẹ wo Àṣà Yorùbá TV náà lẹ́ ń wò látòrí YouTube channel wa ẹ bá wa wò kẹ́ subscribe kẹ́ sì bá wa like a wà pẹ̀lú bàbá wa tí Olúwa láṣẹ nílùú Ọ̀rẹ́ bàbá wa kí lorúkọ yín àti pé kí ni iṣẹ́ tí ẹ yàn láàyò kan. Orúkọ mi ni Primate Ọba Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ ní Tolúwaláṣẹ ọba mi àwọn èèyàn ń pè mí ní ọba mi àwọn kan ń pè mí ní ọba ìlú kan kí Ọlọ́run kó gbà fún wa tó gbogbo èèyàn mọ̀ mí kò sẹ́ni tí ó mọ̀ mí sí wòlíì ọba mi ọba ìlú kan ọba Adébáyọ̀ ní orúkọ tí mò ń jẹ́ tí gbogbo èèyàn ń pè mí. Bàbá wa kí ni wọ́n ń pè ní ọfà gan? Àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé láyé àwọn bàbá wa tó ń bá lọ patí tí ìjà bá gbá láàrin àwọn èèyàn òrùka kan ti wà lára wọn o òrùka yẹn ó ní kan tó fi rẹ òrùka yẹn sódà sànńdì tó ń bá ti pa wọn pa wọn ti bá a sẹ́ni pì agbọ́ pé kàn yín bá wọn pì tó ń bá òrùka lásán ni o ẹlòmíì rẹ̀ sún tiẹ̀ sọ́wọ́ sódà sànńdì bí ó ṣe wà ẹ̀ sìn kẹ́nìkan wá sọ pé òun gbójúgbà yà òun lọ rẹ̀ nǹkan sọ́wọ́ àbí òun ní oògùn kan kó wá nà mí mo tẹ́ tó nà kiri tó dẹ̀ bùs nígbà tí mi ò ti gbàgbọ́ ó nà mí ọjọ́ náà ló dẹ̀ jáde kó láyé. ó nà yín. Nígbà yẹn wọ́n wà níbi ilẹ̀ àti kéré nígbà yẹn tó jẹ́ pé gbogbo èjì mi ò ti lè ju ọmọ 18 years bó ṣe ń yọ àdábà tó ń jà lóko ni o tó ní bó ṣe wáyé wọ́n máa pa ẹ́ bàbá ẹ̀ máa fojú sunkún ẹ̀ èmi ò dẹ̀ mọ̀ pé sáàmù ti wà lára mi bó ṣe máa gbọ́ rárá báyìí tó gbé èjì lẹ́mi gbìyànjú ó sọ ọmọ sọ́ọ̀tì ni o ó ní ayé ti sùn ó dẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá wa ó wá ní òun fẹ́ gbé pẹ̀lú mi mọ́ ó wá lọ sí ayé tiẹ̀ níbòmí. Agbára wà èyí ní pé ẹlòmíì òrùka lásán báyìí wọ́n fi tàyàn lọ́fà sọ́dọ̀ sọ́ọ̀dì ríṣiríṣi ọ̀fà ní bọ́jọ́ wọ̀ tó wà lọ́tọ̀ bọ́jọ́ wà yìí téèyàn bá ní ilé ní kájọ pé èèyàn ṣe àwọn bàbá wọn máa ń fi ẹsẹ̀ yìí ṣe láyé àtijọ́ sọ́dọ̀ sọ́ọ̀ téèyàn bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n máa wò wọ́n gbé ẹsẹ̀ méjèèjì wọ́n gbé léra bí àwọn tó sábà ṣe kéèsì wọ́n gbé lára wọ́n wá fi tọ̀tún yìí wọ́n fi gbó tòsí yín dáadáa tó bá ti yá táwọn kàgbà má yẹ pẹpẹpẹpẹ ni ẹni tó ń bá wọn sọ̀rọ̀ tó ń bá wọn jà yìí ó ti kó sọ́dọ̀ sàn so àtàgbà àpèta bọ́jọ́ wọ̀ ọ̀tà rinrin ọ̀tà títù àpèjì oríṣiríṣi ló wà. tẹ́lẹ̀ bá wa explain ẹ̀jẹ̀ sí dákọ̀ ẹ̀. Iṣẹ́ tí olúkúlùkù ṣe bí àtàgbà bá wà lára báyìí ẹni ẹ̀mọ́ pọ̀ tuntun pa àwọn tí àpèta bá wà lára ara yẹn máa gbóná kí àkàyàn àti àfẹ́ ti apá àti mú ẹsẹ̀ àpèdí máa mú èèyàn tó bá ta kò ní lè jẹ́ kó sọ̀rọ̀ irú wọn lọ́gẹ̀gẹ̀ àti mú gbogbo ara wọn wọ́n máa ń wọ́ọ̀kì kan sí wọn ní ìdí tí wọ́n fi ń tọ̀ lọ́sítà àwọn kan máa sọ pé àtáàkì kí ní ìyẹn kí àpèdí yẹn ò ló ṣiṣẹ́ yẹn tó wá rí ọ̀tá gbígbóná tó bá ba èèyàn lórí ẹni ẹ máa rí pé nǹkan rìn lórí òun orí yẹn máa pariwo a máa sọ oríṣiríṣi àwọn English broken àwọn èdè oríṣiríṣi nígbà tó bá pẹ́ tó wá wọnú etí ẹ̀ a máa ní kí ló tún gé mi létí jẹ èyí là ń pè ní ọ̀tá gbígbóná sọ́dọ̀ fún ọ̀tá rinrin ó máa mú kó tó ṣèyàn díẹ̀ báyìí ẹ̀sà ti wú pípí ẹsẹ̀ àwádà bí gbàtà bá tó pé ayé àwọn sáàdì wa ń dùbà tí wọn bá ní adìyà wọn ní ayélujára ló ń bá jà
wọ́n ní omi ló bá jà nínú kì í sòun àwọn ọfà yín nìyí ó lè jẹ́ pé ó fi ẹsẹ̀ tẹ́ mọ́lẹ̀ àbí pé wọ́n ní kàn yín sínú ilẹ̀ àbí oko tó bá ti kọjá farakásá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi a ò ní farakásá aburú ìṣẹ̀dá wa rẹ̀ nígbà àbọ̀dì ọlọ́run ò ní fi wá sílẹ̀ ọlọ́run ò ní kàn wá sílẹ̀ ju gbogbo ẹ̀ lọ ni pé ẹ máa kìlọ̀ fún àwọn ọmọ kéékèèké kí wọ́n máa yájú. Ẹwà Àṣà Yorùbá TV ẹ like ẹ comment kẹ̀dẹ̀ subscribe síbẹ̀ ẹ ṣé. a ní nílẹ̀ Yorùbá pé agbára wà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣé ní òótọ́ ni agbára wà nílẹ̀ Yorùbá. Agbára jẹ́ gbọ̀ngbọ̀n kan tí ayé kan ò lè rí ìdí rẹ̀ bí ayé ṣe wà táyé tẹ́jú tí èèyàn kan ò lè rí ìdí ayé bẹ́ẹ̀ ni agbára wà tí ayé kan ò lè rí ìdí agbára. Agbára kì í ṣe fún ẹnìkan ọmọ tí èèyàn tí bí agbára máa wà pẹ̀lú wọn lọ́jọ́ ọ̀la ọmọ tí a bí agbára náà ó lè wà pẹ̀lú wọn àwọn àgbààgbà gọ́sẹ̀f wọ́n lu agbára wọ́n á tún fi lélẹ̀ fún àwọn ọmọ gẹ́gẹ́ bí bàbá tó bí bàbá tèmi ó lu agbára tí àwọn mọ̀ pé yes agbára yìí agbára ni bàbá tó bí mi náà tún jogún rẹ̀ àwa náà tún wá jogún rẹ̀ ọ̀tọ̀ ni agbára mímọ́ ọ̀tọ̀ ni agbára ẹ̀mí mímọ́ yàtọ̀ sí agbára yàtọ̀ sí ẹ̀mí mímọ́ ní gbogbo ẹ̀ jùlọ Jésù ni ọba alágbára agbára wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n gbogbo ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wá ni. Bàbá wa ẹ jẹ́ kí n mú un láti bí báyìí ṣé ìyàtọ̀ wo ló wà láàrin babaláwo àti wòlíì. Ìyàtọ̀ fẹ́ẹ́rẹ́ ló wà ńbẹ̀ torí pé Bíbélì sọ nínú ìwé Éfésù ó ní ohunkóhun tó bá ti mú ìmọ́lẹ̀ wá Bíbélì jẹ́ ká mọ̀ pé ìmọ́lẹ̀ ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pe Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló máa kọsẹ̀ níjọba Ọlọ́run ò torí ẹ̀sìn àbí nǹkan téèyàn ṣe kó fi dá èèyàn lẹ́jọ́ àbí kó sọ pé a fi gbà síjọba ọ̀run ọ̀pọ̀ gbàgbọ́ ní tòótọ́ àmọ́ ìgbàgbọ́ tí wọ́n ní tí wọ́n ṣe ni wọ́n gbàgbọ́ lé lórí fún àpẹẹrẹ bó ṣe wà nígbà tí a wà ní kékeré tí bàbá mi bá ti jáde lọ gẹ́gẹ́ bí nǹkan tí àwa rí lọ́wọ́ wọn nígbà yẹn aríran àmọ́ àti ìṣe wòlíì àǹfààní wà fún wa ká bá igi sọ̀rọ̀ kí igi yìí dẹ̀ gbọ́ tiwa ká ní ìwọ́gi yìí a ò wá ní báyìí ká tó lọ́jọ́ mẹ́ta igi yìí á ti gbẹ ìgbà tí bàbá bá máa débẹ̀ á pè àwa máa ní tí wọn bá jẹ́wọ́ ẹni tó pa igi tó fi igi yìí dán kan wò àwọn máa gẹ̀gún fún à jẹ́wọ́ pé àwa ni. So babaláwo tó ń ṣiṣẹ́ ìwòsàn tó ń ṣiṣẹ́ ìgbàlà ohun tó mọ̀ òun ló ń sìn ohun tí òye rẹ̀ yé ohun tó ní òye rẹ̀ òun ló ṣe ìpè wọn ohun tí àwọn bá òun ni àwọn náà ń tẹ̀lé wòlíì ìpè tó pé lòun náà ń tẹ̀lé àwọn mìíràn máa ń wà yèyé Ọ̀ṣun ni wọ́n gba ẹ̀sìn gẹ́gẹ́ bí olúwa wọn ò sọ pé kò sọ Ọlọ́run torí pé Ọlọ́run wà ṣùgbọ́n nǹkan tí àwọn ọmọ ojú ẹ̀ nìyí wọ́n dẹ̀ ń pè é ó dẹ̀ ń dá wọn lóhùn olórí búkú dẹ̀ ń dolóríire àwọn àgàn dẹ̀ ń dọ́lọ́mọ ẹni tí ò lówó dẹ̀ ń lówó ìgbàgbọ́ tiwọn ni bákan náà ni babaláwo gẹ́gẹ́ bí ohun tí a ń gbọ́ lẹ́nu bàbá wa bí ìwà bá sọnù ìyẹn láyé àtijọ́ wọ́n ní ọ̀bọ ló mú ìwà wá ọ̀bọ yìí kò dádé wá látọ̀dọ̀ ẹnìkan nìyí pé wọ́n lọ ké bá Ifá ló wá jẹ́ kí ìwà ènìyàn bọ̀ sípò ohun tí wọ́n mojú ẹ̀ ni wọ́n sìn èyí pé ìwà ti sọnù nígbà àkọ́kọ́ ọ̀bọ ló mú ìwà wá látọwọ́ Ifá àwọn dẹ̀ gbàgbọ́ pé àánú nǹkan yìí ó confirm Ọlọ́run tí wọ́n mọ̀ ni wọ́n sìn òkè nínú ìgbàgbọ́ kí Jésù tó dé èyí pé kí àwọn wòlíì tó dé ẹ̀sìn kan làwọn èèyàn sìn tí wọ́n fi ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ ń gbọ́ pé ká mẹ́ran ká pẹran ká ṣètùtù ká ṣe léyìí Ọlọ́run dẹ̀ ń dá wọn lóhùn èyí ni pé wọ́n sìn bí àwọn ṣe gbà á nínú òtítọ́ àti òdodo òkè lẹ́yìn náà ni ṣọ́ọ̀ṣì ẹ̀sìn wá nígbà ayé àwọn wòlíì ayé àwọn Mósè ayé àwọn Èlíjà ayé àwọn Èlíṣà ayé àwọn Árónì bẹ́ẹ̀ títí wá fi kan orí Jésù tí ìgbàgbọ́ ẹ̀sìn wá fẹsẹ̀ múlẹ̀ tí Jésù wá kú fún ẹ̀ṣẹ̀ aráyé wòlíì kan ò lè sọ pé kò sí babaláwo àfi tó bá fẹ́ kọsẹ̀ bẹ́ẹ̀ ni awo kan ò gbọdọ̀ sọ pé kò sí àfáà àfi tó bá fẹ́ kọsẹ̀ a máa ń pe àwọn kan ní àwọn ẹ̀dá mẹ́rin tí Ọlọ́run gbé ilé ayé yìí lé lọ́wọ́ nínú àwọn tí a ń sọ̀rọ̀ ẹ̀ yìí babaláwo wà ń bẹ̀ àfáà wà ń bẹ̀ wòlíì wà ń bẹ̀
èyí tó wá lágbára jù ń bẹ ní òru nígbà tí babaláwo bá sùn tí wòlíì sùn tàfà sùn ni àwọn ìyá àbẹ̀ àjẹ́. Àwọn mẹ́rin lọ́lọ́run fún ní àṣẹ èdìdì ayé. Wòlíì ò gbọdọ̀ sọ pé kò sí àfáà, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ sọ pé kò sí àjẹ́. Àjẹ́ náà pàápàá kò gbọdọ̀ sọ pé kò sí wòlíì, nítorí pé ọwọ́ kan á dé ọwọ́ kan á tú. Ohun tẹ́nìkan fi pamọ́ sí kọ̀kọ̀, àwọn wòlíì náà tó wá fi sí gbangba. Dájúdájú ẹ tó bá rí èèyàn torí nǹkan téèyàn fi pamọ́ sí kọ̀kọ̀, Ọlọ́run máa ń wà pẹ̀lú èèyàn bẹ́ẹ̀. Wòlíì ò gbọdọ̀ sọ pé kò sí ifá, àwọn onífá náà gbọdọ̀ sọ pé kò sí aláfáà. Èyí ẹnikẹ́ni tó bá ti ń ṣe rere, òun ni tọlọ́run lọ́jọ́ ìkẹyìn. Ǹjẹ́ ẹ lè sọ àwọn ìrírí nípa agbára nílẹ̀ Yorùbá? Kábíyèsí Olódùmarè. Bí ọmọdé bàbá tàn, ọmọdé bá àrọ́bá bàbá ìtàn. Ó dífá fún ọmọ kan ọmọdé tó ní kò sí àgbà. Ó dá fún ọmọdé tó ní kò sí àgbà. Ó dàbí ẹlẹ́dẹ̀ ni. Ẹlẹ́dẹ̀ ó pe bàbá oníbàbá. Ó ní kí ló wà ẹ̀yìn ìdí ẹ̀yìn. Bàbá ní ọmọ tí ìwọ náà bá ń dàgbà, ohun tó ṣe mí tí mo ní nǹkan tó wà ń dí mi yìí, ìwọ náà màá tún béèrè lọ́wọ́ ẹ̀. Imú tó dẹ̀ bó yìí tó béèrè lọ́wọ́ mi yìí, nígbà tí ìwọ náà bá tún wá dàgbà, èmi náà tún wá béèrè lọ́wọ́ ẹ̀. Ìgbà tí ẹlẹ́dẹ̀ náà wá dàgbà kọ́ ọmọ ẹlẹ́dẹ̀, òun náà tún wá ní ìpàsẹ́yìn, imú ẹ̀ náà gan ó tún fi fún. Bàbá wa béèrè pé ọmọ kí ló dé tí nǹkan yìí wà ń dí ẹ dẹ̀ tí mo dẹ̀ tún bó. Ó ní bàbá àbọ̀bá ni àbọ̀bá ni mo bá. Èyí tí bàbá máa sọ pé àbọ̀bá ni mo bá ìlà mi ò mẹ́ni tó kọ́. Èyí pé oyè tó kan ráwo ló kan ráde, ohun tó kan bàbá náà ló kan ọmọ. Àwa ń sọ ní ti agbára sà. Agbára jẹ́ gbòǹgbò kan, torí ọ̀tọ̀ lágbára, ọ̀tọ̀ ni ẹ̀mí mímọ́, ọ̀tọ̀ ni ìran. Ẹlòmíín lè wá ẹ̀sìn kó máa pè ní wòlíì, amáráyé amárọ̀run àmọ́ kò mọ̀ ṣẹ́gun. Ẹlòmíín lè wẹ̀jú kó máa fi ṣiṣẹ́ ìránṣẹ́ àmọ́ ìṣẹ́gun sí lọ́wọ́ wọn. Èèyàn máa ń wẹ̀jú dífá àmọ́ kò ní mọ̀ ìṣẹ́gun. Èèyàn máa ń wẹ̀jú sí àfáà àmọ́ kò ní mọ̀ ìṣẹ́gun. So wá rí àwọn agbára tí a ń sọ yìí, kì í ṣe wòlíì nìkan tàbí babaláwo tàbí aláfáà nìkan ló lágbára. Sórí agbára yìí ti di afẹ́fẹ́ tí a pín káàkiri, torí ìgbà míì wà wọ́n máa ń kọ́ àwọn èèyàn wá sọ́dọ̀ mi. Mo máa ń tọ́jú wèrè, àsínwín, wárápá, amọ̀dì, ọlọ́dẹ orí, wèrè fákùn, adigbérekú, torí ìṣúrísí wèrè ló wà. Gbogbo wọn ni mo máa ń tọ́jú, tí mo máa ń ṣe ìwòsàn, tí mo máa ń ṣe ìgbàlà. So wá rí àìmọye tí ò lọ ṣọ́ọ̀ṣì tó dẹ̀ ń sọ̀rọ̀ àwọn ẹ̀sẹ̀ yìí. Èyí ni pé bí ò bá ní ẹnìkan tó gbà lọ́wọ́ rẹ̀, á ní ẹnìkan tó ń ṣe kóun náà tó lè jogún rẹ̀. Òru bí àwa ṣe wà yìí, ọlọ́pàá ni mí tí gbogbo èèyàn mọ̀ pé yes, ọlọ́pàá Láwórì ní Ondo State lọ sí Àbújá. Àmọ́ ìpè tó pè mí ni ìpè tí èmi náà jogún látọ̀ bàbá tó bí mi lọ́mọ. Bíi pé kárí wèrè báyìí, kí wèrè máa lọ títì, kárí máa bọ̀, kò gbọdọ̀ kọ́ ń wá. Agbára kan nìyẹn. Kí wọ́n de èèyàn sílẹ̀, káwa náà dẹ̀ tó bá wọn sọ̀rọ̀, eléyìí ẹ fi sílẹ̀, àwọn náà fi sílẹ̀. Ókè létà tó bá nìkan tó ń fẹ́ gbà, wọ́n lè wá sọ fún wa pé nǹkan báyìí ni wọ́n máa fẹ́ gbà. Torí ẹnikẹ́ni tó bá ní kò sí ayé aṣiwèrè ni. Nínú ìwé orin Dáfídì 14, ó ní aṣiwèrè ló wí nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí. Ó ní ó bàjẹ́, ó ṣiṣẹ́ ìríra. Èyí ni pé agbára wà kí ayé tó wà, agbára ti wà. Nígbà táyé ò ní sí mọ́, agbára máa wà. Agbára wà pẹ̀lú Ọlọ́run. Torí ó ní èmi yóò rán ọ̀rọ̀ mi jáde, kò ní padà sọ́dọ̀ mi láì ṣe èyí tí mo rán. Agbára ìkíní rẹ̀ Jésù ń lọ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn. Bó ṣe ń lọ kí Jésù, àwọn ènìyàn wá ń gbọ́ ìròyìn àwọn afọ́jú, wọ́n gbọ́ ìró ẹsẹ̀ Jésù. Torí ríṣiríṣi ni ọ̀nà agbára. Ẹlòmíràn á lo ewé àfi perform, agbára kan nìyẹn. Ẹlòmíràn á lo kándù àfi perform, agbára ni. Àwọn bàbá wa tó wá ń pe kinní kan láyé àtijọ́, wọ́n ní àyájọ́, ó máa ń jà gan-an, ó máa ń sáré ju oògùn lọ. Tó bá di ọjọ́ mìíràn, máa ń kẹnu bọ àwọn àyájọ́ kan kékeré, èyí tí àwọn bàbá wa lò nígbà yẹn. Tó jẹ́ pé àwọn àgbà tó bá dẹ̀ wà ní orí ètò yìí tó ń bá mi lọ, iye wọn tí wọ́n mọ̀ pé tòótọ́ pé agbára yìí wà, Ọlọ́run pé ó ní àwọn kan tó máa fún. Ẹ gbọ́ nígbà tí Jésù wá dé tó ti kọjá àwọn afọ́jú pọ̀. Ṣùgbọ́n ẹnìkan wá ń kígbe láàrin wọn pé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù wá béèrè lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn, ta ní pè mí? Wọ́n ní Bátílómíù afọ́jú ni. Àwọn èèyàn pọ̀ ń bẹ. Afọ́jú tó wà ń bẹ, tàbá ní ká sọ, kì í ṣe 30, kì í ṣe 100. Bẹ́ẹ̀ tí ẹnìkan tí iye rẹ̀ sí pé ó yẹ kí n pè é, tí n bá pè ó máa dá mi lóhùn. Matthew 7:7, oníbèrè, a ó fún ẹ, kankùn a ó sí. Ó ní wá kiri ìwọ yóò rí gbà.
kí ni wọ́n fẹ́ rí gbà, kí ni kan tó ń kàn kún fún àánú àti ìrànlọ́wọ́ ni. Afọ́jú náà wá súnmọ́ Jésù. Jésù béèrè pé kí ló fẹ́ kí n ṣe? Ó ní mo fẹ́ ríran. Iṣẹ́ ìyanu Jésù máa ń gbọ́wọ́lé afọ́jú mìíràn, wọ́n lajú. Àmọ́ gbọ́wọ́lé léyìí kò lajú, ó sì ti tú sílẹ̀, ó fi po ilẹ̀ amọ̀, ó lẹ̀ ẹ́ mọ́ lójú. Iṣẹ́ ìyanu kan nìyí. Ó ní kó lọ fọ̀, kó wẹ̀jú ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó kígbe pé mo ti ríran. Ògo ni fún Jésù lókè ọ̀run. Agbára yìí ní gbòǹgbò ayé àti ọ̀run sà. Jésù ní èmi yóò rán ọ̀rọ̀ mi jáde, kò ní padà sọ́dọ̀ mi láìsí èyí tí mo rán. Nínú ìwé Ẹ́sọ́dù 15 verse 24 to 25, àwọn ọmọ Ísírẹ́lì kúrò nílẹ̀ Íjíbítì. Nígbà tí wọ́n kúrò ńbẹ̀, wọ́n dé ìlú kan, wọ́n pè ìlú yìí ní Márà. Òǹgbẹ sì ń gbẹ wọ́n, wọn ò rómi mu. Wọ́n wá kùn sí Mósè ní 24. Exodus 15 verse 24. Wọ́n wá kùn sí Mósè, ó sàn fún wa ká wà nílẹ̀ Íjíbítì ká kú, ìgbà tí ìwọ kó wa kúrò nílẹ̀ Íjíbítì tó wá ń fi ebi àti ògbẹ́gbẹ́ wá. Ẹgbọ́n ní verse 25, Mósè pe Ọlọ́run, agbára kan ni. Olúwa wá sọ fún Mósè pé èsè tó fi pè mí, wo iwájú rẹ kó sì gé igi kan. Mósè gé igi kékeré, ó sì bá igi yìí sọ̀rọ̀. Ohun tó fi bá igi yìí sọ̀rọ̀ wọn ò kọ sí Bíbélì. Agbára kan nìyí. Ó ní nǹkan tí àgbà fi ń yẹ̀kọ abẹ́ ewé ló wà, kì í fi hàn èèyàn. Ògo ni fún Jésù lókè ọ̀run. Jésù dẹ̀ mú igi yìí, ó jù sínú odò yìí kí Mósè. Lẹ́sẹ̀kẹsẹ̀ omi yìí dẹ̀ di dídùn. Ó yà àwọn ọmọ Ísírẹ́lì lẹ́nu, wọ́n bẹ̀rẹ̀ sí mu omi. Ìgbà tó ń tẹ̀síwájú díẹ̀, ebi ń pa wọ́n. Mósè bọ́ wọn ní 40 ọ̀sán àti 40 òru, mánà ló fi bọ́ wọn. Iṣẹ́ ìyanu kan ni. Nísìnyí a lè wá rú agbára yìí ká má rí. Hallelujah sọ́s. Hallelujah. Mo wá gbà aládùúrà, mi ò mọ ibi tí ogun gbà kọjú sí ìwọ tó ń gbọ́ mi yìí. Àtọ́jú tó ń wò mí yìí, ogun náà máa laná jáde kúrò lára ẹ̀. Èyí ni pé bí èèyàn bá gbàgbọ́ yóò rógo Ọlọ́run. Nínú ìwé Jòhánù 11, tẹ́ bá wò ní verse 41, wọ́n ní Lásárù kú, Jésù ni ó sùn. Ẹni tó ti kú látọjọ́ 4 tàdé ni ó sùn. Ó ti rùn. Gbogbo ara ẹ̀ gbogbo ó ti rátọ̀, ó ti wú. Ṣùgbọ́n Jésù ni ó sùn. Ẹ wò nígbà tí Jésù débẹ̀, ó dúpẹ́ ní 41. Ní 43, nínú ìwé Jòhánù, ó dúpẹ́ kí Jésù. Ó wẹ̀sẹ̀ wá pàṣẹ, ó ní ẹ yí òkúta náà kúrò. Ìwọ tó ń wò mí àtẹni tó ń gbọ́ mi tó ń bá mi lọ. Mi ò mọ ogun tó ń yà ẹ́, mi ò mọ ọ̀nà tó gún gbà fi délé ayé rẹ, tó gún wá ń pòpò ẹ́, tó wá ń sọ ọmọ ológo di aláìlógo. Àmọ́ torí pé o gbóhùn mi, wọ́n sì gbàgbọ́, sí ń tẹ̀lé mi lọ. Ogun tó ń yà ẹ́, tí o bá wá ogun náà ò ní rí mọ́. Jésù wá sọ̀rọ̀ wípé ẹ gbé òkúta kúrò, wọ́n gbé òkúta kúrò. Àṣẹ kan ló lò ń bẹ̀rẹ̀. Ó ní Lásárù dìde. Lẹ́sẹ̀kẹsẹ̀ òkú tí ó ti kú dẹ̀ dìde. Ẹ wò ó jẹ́ ìyanu fún àwọn èèyàn. Ó ní ẹ tú, wọ́n dẹ̀ tú òkú. Ó ní ẹ fi sílẹ̀ jẹ́ kó máa lọ. Gbọ́ nínú ìgbèkùn táyé dé ìwọ tí ò ń gbọ́ mi yìí sí. Nínú ọgbà má ṣe táyé sọ ẹ́ sí. Nínú ọgbà má ní tẹ̀síwájú táyé sọ ẹ́ sí. Àánú lórí igi àgbélébù ní orúkọ Jésù ó máa tú ẹ sílẹ̀. Mo ní ó máa tú yín sílẹ̀. Ẹ wo Jésù ń tẹ̀síwájú lẹ́yìn ikú Jésù, lẹ́yìn ìgbà tó tú Lásárù. Àwọn ọmọ lẹ́yìn kan Pọ́ọ̀lù, èèyàn Pétérù àti Jòhánù, nínú ìwé Acts of Apostles chapter 3, ẹ wò wọ́n wọ tẹ́ḿpìlì lọ ní wákàtí 9. Wọ́n dẹ̀ rí ọ̀rọ̀ kan, èyí tó ń gbé síbẹ̀ ní ẹnu tẹ́ḿpìlì yìí. Ó retí àti gba nǹkan lọ́wọ́ wọn. Pétérù tẹjú mọ́, ó ní wò wá, wúrà fàdákà mi ò ní. Ohun tèmi ní rèé ni èmi yóò fi fún ẹ lónìí. Dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Ògo ni fún Jésù lókè ọ̀run. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ rìn. Agbára yìí wà lọ́wọ́ awo. Bí wòlíì bá sọ pé kò sí lọ́wọ́ awo, irọ́ òun ló ń pa. Agbára yìí wà lọ́wọ́ àfáà. Àwọn kan wà tọ́lọ́ ń fún láṣẹ láti máa dè é. Wọ́n dè é lórun. Ẹni tó bá wù wọ́n, wọ́n gba ògo lọ́wọ́, tí wọ́n gba ògo lọ́wọ́ ẹnìkan. Wọ́n tún gbé fún ẹni tó wù wọ́n, tẹ̀ wọ́n lè ṣàánú fún. Àbálájọ tí Bíbélì sọ níwèé Mátíù, ó ní èmi yóò ṣàánú fún ẹni tẹ́mi yóò ṣàánú fún. Èmi yóò yọ́nú sẹ́ni tẹ́mi yóò yọ́nú sí. Mo gbàdúrà fẹ́ni tó ń gbọ́ mi lénìí, àtọ́jú tó ń wò mí, ilé kílé tó wà, ẹ̀dẹ̀dẹ̀kẹ́dẹ̀dẹ̀ tí ó wà, bí o ṣe ń wò mí tó ń gbọ́ mi, Ọlọ́run máa ṣàánú fún ẹ. Ẹ wo agbára wàsà, agbára ó ń bẹ bíi ti àtijọ́, ó sì wà láyé ìsinyìí. Ó ti jẹ́ nìyẹn. Bàbá wa, Ẹ bá mi. ẹ dákun, ṣé lóòótọ́ ni ayé wà? Ayé wà, ayé wà, ayé wà. Bí ẹnìkan bá sọ pé kò sí ayé, ẹ wò, tí ẹnìkan bá ní kò sí ayé, ẹni tí kú. Ayé la bá yé. Ẹ gbọ́, ayé la bá yé, ayé la bẹ́ nìyàn. Ó dá fún ọkùnrin alágbára alákíkanjú tó ní òun ò ní fi tàwọn ìyá ṣẹ.
ó dẹ̀ ti gbàgbé pé tóun bá sùn àwọn yìí máa ń kọ èèyàn nílà láì gba abẹ lọ́wọ́ ẹnikẹ́ni, àwọn yìí máa ń na ẹni láì sọ fún òbí ọlọ́mọ pé ó fẹ́ nà á, àwọn náà ní ń gbọ́ ọmọ tọ́, àwọn náà ló ń dára tó wù wọ́n máa ń wọlé wọn kì í kanlẹ̀kùn, àwọn yìí máa ń bu ọbẹ̀ lọ́bẹ̀, a ò kì í rí síbí lọ́wọ́ wọn, ẹran tó dáa jù lọ́bẹ̀ ni wọ́n máa ń jẹ nínú ọbẹ̀ lọ́bẹ̀, omi tó pọn sílé wọ́n máa wẹ̀ ń bẹ̀, o ò ní rípa rẹ̀, àwọn yìí wà tilẹ̀kùn wọn wọlé wọn ò ní kanlẹ̀kùn pé ta ló wà lébẹ̀ yìí, Ọlọ́run gàdá wọn gbélé ayé lé wọn lọ́wọ́ ni. Ẹ má jẹ́ ká tó àṣírí, ayé ń bẹ, ayé wà, ó ti wà láti kọ́ṣe láyé Jésù bá àwọn ayé láyé ni. Láyé àwọn bàbá wa nínú ìwé Ẹ́sódù nígbà tí nílẹ̀ Íjíbítì, nígbà tí ọba Fáráò tó pe àwọn àjẹ́, ó ní ẹ máa pa gbogbo àwọn ọkùnrin nílẹ̀ Íjíbítì, anybody tó bá ti wá bí ọmọkùnrin ẹ waste wọn dànù. Àwọn ìyá àbí ìyá àkọ́kọ́ àjẹ́ là ń pè wọ́n. Ẹni tó lájẹ́ tí ò ní ẹni tó ń tì í lẹ́yìn kò lè gbẹ̀bí, ẹni tí ò ní kan tó gbójúlé kò lè ṣe. Àwọn ìyá mi àkọ́kọ́, àwọn tí ń wọlé tí wọn kì í kanlẹ̀kùn, ò bọ́ lọ́bẹ̀ jọbẹ̀ kọ́bẹ̀ tán nínú àwo. Àwọn òyìṣà àwọn Ọlọ́run gbélé ayé lọ tó ń gbẹ̀bí nígbà yẹn. Ọba Fáráò wá pè wọ́n pé bí Hébérù bá ti bí ọmọkùnrin ẹ pa wọ́n, torí ó ní spẹ́tíkù kan tí wọ́n máa ń lò káwọn ìyá mi. Mo gba aládùúrà gbogbo ẹni tí àwọn ìyá mi yí sínú ìgbèkùn láti òní lọ, torí pé ẹ̀ ń gbọ́ mi, ayé máa yọ́nú sí yín, Olódùmarè máa yọ́nú sí yín, ẹ ò ní tẹ̀lẹ̀ níbi tí ilẹ̀ gbé lójú. Ẹ gbọ́, nígbà tí wọ́n wá bí Mósè, àánú wá sí àwọn ìyá yìí. Mo ti kọ́ sọ lẹ́ẹ̀kan pé ó ní àwọn kan tó máa ń ṣàánú fún, ó dẹ̀ ní àwọn tí wọn kì í ṣàánú fún. Ẹni tó bá wọn láti ṣàánú fún, ó mọ jọ́jọ́ kò mọ jọ́jọ́, ó mọ wàhù kò mọ wàhù, ó máa ṣe kò máa ṣe, wọ́n á pọ̀n án sókè ni. Wọ́n ní eléyìí tiwa ni kò gbọdọ̀ jábọ́, bẹ́ẹ̀ ló ṣe rí fún Mósè. Ìgbà tó wá bí Mósè, àánú Mósè ṣe wọ́n wá pe ẹnìkan, wọ́n gbé Mósè fún ìyá rẹ̀ pé máa gbé ọmọ yìí máa sáré lọ, torí ọba ti pa àṣẹ fún wa pé Hébérù kò gbọdọ̀ bí ọmọ ọkùnrin ní ilẹ̀ Fáráò ní ilẹ̀ Íjíbítì yìí. Àmọ́ ìyá Mósè bí Mósè, hallelujah, ẹni tó dá mi lóhùn yóò ní fọ́jú, stroke ò ní mú ẹ lápá, kò ní gbà ẹ́ lóhùn, kò ní gbà ẹ́ lẹ́sẹ̀. Ẹ gbọ́ nígbà tí ó gbé fún ìyá rẹ̀ wá gbé Mósè lọ, ó wá lọ kan àpótí èṣù, èdìdì lọ̀rọ̀ bẹ̀. Bíbélì parí ẹ̀ pé àpótí èṣù, kò sọ pé àpótí Jésù, àpótí èṣù ló pé àpótí èṣù, kò sọ pé àpótí Áárónì, kò sọ pé àpótí Ábúráhámù, ó ní a sì gbé Mósè sínú àpótí èṣù. Ẹ gbọ́ nígbà tí wọ́n gbé sí àpótí èṣù, wọ́n gbé lọ sí etí odò. Ẹ wò ó, gẹ́gẹ́ bí a ti sọ pé tó bá wọn àwọn ayé, wọn á yọ́nú sí ẹni tó ń gbọ́ mi, a ò ní rí ìjà ayé. Gbogbo ẹni tí ayé ti fọwọ́ pàṣán àìrígbà, tẹ́lẹ̀ lẹ́yìn wa ń sáré kiri tó ń sáré kiri tí kò sí ọ̀nà àbáyọ fún, lénìí o máa rí àánú wọn gbà, wàá dẹ̀ rí àánú Jésù. Ẹ̀gbọ́n Mósè bẹ̀rẹ̀ sí ń dàgbà nínú àpótí èṣù, ọmọbìnrin Fáráò lọ sétí odò. Ìgbà tó máa débẹ̀, ó bá rí ọmọ yìí, àánú ṣe púpọ̀, ó gbé ọmọ wá sílé. Ìgbà tó máa gbé ọmọ padà, wọ́n gbé Mósè láti àpótí èṣù nínú omi, wọ́n wé padà wá sí ilé ní ààfin ọba. Ẹ̀gbọ́n, Ọlọ́run wá mọ̀ọ́mọ̀ ó fi èdìdì ọba Fáráò kó má rí nǹkan gbé Mósè ṣe. Gbọ́ lónìí, ọ̀rọ̀ ẹ máa dàbí àgbàdo tí a gbé sínú ìgò, èyí tí ẹdìyẹ ń dàrá wá tí wọn ò lè ṣe kankan sí. Bí Olúwa ti ń bẹ pẹ̀lú ẹ̀mí rẹ̀, ayé ò ní pa yín jẹ, ẹ ò dẹ̀ ní jẹ̀bi. Mósè wọlé ọba Fáráò náà àánú tún ṣe. Ẹ̀gbọ́n wa ní ta ló lè bá wa tọ́jú ọmọ yìí? Wọ́n tún lọ gbé Mósè fún ìyá rẹ̀, láì mọ̀ pé ìyá rẹ̀ tún gba ọmọ rẹ̀, a máa fún lọ́mú ní kọ̀kọ̀. Ògo ni fún Jésù lókè ọ̀run, ògo ni fún Jésù lókè ọ̀run. Ẹ wo Mósè dàgbà tán, Olúwa tẹ̀ wá padà nínú ìwé Ẹ́sódọ́sì orí 3, padà sí ilẹ̀ Íjíbítì láti lọ kó àwọn ènìyàn mi jáde kó lóko ẹrú. Koríko ń jó, pápá ń jóná, koríko sì jóná. Mósè súnmọ́ bẹ̀, Olúwa ní Mósè bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀, ilẹ̀ ibi tí ó wà yìí ilẹ̀ mímọ́ ni. Mósè béèrè pé kí ló fẹ́ kí n ṣe? Olúwa wá dá pé mo fẹ́ rẹ́ padà lọ sí ilẹ̀ Íjíbítì níbi táwọn èèyàn mi wà, lọ kó wọn jáde kó lóko ẹrú. Ìgbà tí Mósè débẹ̀, ọ̀pá àkọ́kọ́ tó máa nà sílẹ̀ báyìí ó dejò, agbára kan ni. Hallelujah, hallelujah, oríṣiríṣi sí àmì. Ìdí èyí sà, agbára wòlíì wà, agbára àwọn babaláwo wà, agbára àfáà wà, agbára àwọn àjẹ́dẹ̀ wà. Èmi ò fi wèrè pé agbára kankan tí ń bẹ láyé, agbára wà.
tí èèyàn bá lè wá sin Ọlọ́run ó wá sọ nínú ìwé ìfihàn wípé ẹ̀yin yóò gba agbára ọ̀tọ̀ lágbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Èyí ni pé tí èèyàn bá lágbára láì sí ẹ̀mí mímọ́, ta ni ẹ̀mí mímọ́? Òun ni Jésù. Bí ẹ̀mí mímọ́ bá wá wà pẹ̀lú agbára téèyàn ní, irú àwọn èèyàn ló máa ń ṣe nǹkan tí ò tọ́, bíi pé kó ń pa èèyàn, àwọn wọ́n máa jalè. Ìgbà kan táwa sì ń lo ọ̀fẹ́, mo ti rẹ́ tí wọ́n bá mi pé bàbá kò mọ̀ pé Ọlọ́run ni mò ń sìn, ó ní ẹ̀dẹ̀ ń disappear, ẹ̀dẹ̀ ń rá, ẹ̀dẹ̀ ń rá, ẹ̀dẹ̀ ń rá. Ó wá béèrè pé ẹjọ́ kí ló dé o lè fún un lágbára kó lọ máa disappear, kó lọ máa jalè ni? Mo ní àá Sátánì Olúwa bá wí, eléyìí agbára tẹ̀mí mímọ́ ni, kì í ṣe agbára téèyàn fi ń jalè. Torí pé bí èèyàn bá lò ní ọ̀nà àìtọ́, Ọlọ́run máa kẹ̀yìn sí. Ayé àwọn bàbá wa wọ́n lọ́kọ, ẹgbọ́n téèyàn bá béèrè wọn nílé, wọ́n ti mọ̀ signal kí fóònù tó wà, kíní kan wà láyé bàbá wọn máa ń pè ní ọ̀sányìn, tẹlifóònù ọ̀sányìn, àwọn tó máa ń ṣe ọ̀sányìn dáadáa á ti pe àwọn bàbá wa pé bàbá àlejò kan béèrè ẹ nílé, bàbá dẹ̀ gbẹ́sẹ̀ báyìí ní orúkọ Jésù, á dẹ̀ disappear. So wọ́n ní orúkọ Jésù tí a sọ yìí kì í ṣe gbogbo ẹ̀rọ lè pé tó lè disappear. Ó ní àwọn nǹkan tí a fún ní èdìdì ọ̀rọ̀ àti àṣẹ yìí, kì í ṣe gbogbo pásítọ̀ ló lè pé bí èèyàn bá gbààwẹ̀ 40 ọ̀sán àti 40 òru kò lè ṣiṣẹ́ ìyanu tí Mósè ṣe ní ijù, kó bá àwọn ọmọ Ísírẹ́lì ní 40 ọ̀sán àti 40 òru. Kì í ṣe gbogbo èèyàn ló lè jókòó báyìí kó ní òní rí mi kó má dẹ̀ rí. Ó ní àwọn nǹkan tọ́lọ́run máa fún ní agbára yìí, Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Bó ṣe jẹ́ ni. ẹ ṣé kábíyèsí. Àwọn èèyàn wa tó wà ní òkè òkun tó wà ní diaspora most of the time ni wọ́n máa ń pè pé àwọn ní àwọn ìdojúkọ táwọn ń dojúkọ nípa pé wọn ò fún àwọn níwèé ìgbérù o. Ẹlòmíì lè sọ pé nǹkan báyìí làwọn ń dojúkọ o, wọ́n lé okó lẹ́nu iṣẹ́ o. Kábíyèsí tí wọ́n bá pè bóò ní ṣé wọ́n máa. Agbára ń bẹ bí ta àtijọ́, bí a bá lè sin bàbá bí tàtijọ́. Ẹ gbọ́, Èlísà kú, wọ́n lọ sí Èlísà sẹ́yìn odi. Ẹni tó bá ń gbọ́ mi ẹni bí mo ṣe ń pín, mi ò sọ pé kò sí ẹnìkan. Mo ti ṣàlàyé babaláwo, àfáà, wòlíì, àwọn àjẹ́, Ọlọ́run ló dá wọn. Hallelujah. Ẹ wo, wọ́n sí Èlíjà, arákùnrin kan wá kú, kò pẹ́ tí wọ́n ẹ̀sẹ̀ sí Èlísà yẹn tán. Ẹ wo, kò lẹ́bí kò lára kan, wọ́n kà ní kó gà ju sẹ́yìn odi. Bí wọ́n ṣe máa ju òkú rẹ̀ sẹ́yìn odi, òkú rẹ̀ kẹ egungun Èlísà lẹ́sẹ̀kẹsẹ̀, ó jí dìde. Hallelujah. Èyí ni pé àwọn tó wà lókè kún tó bá ti gbàgbọ́, ìyanu máa ṣẹlẹ̀. Tó bá pè tá bá gbàdúrà, iṣẹ́ ìyanu wà. Ọ̀rọ̀ lórí ahọ́n gan wà pé mo wí fún ẹ ní orúkọ Jésù, ohun tí ò fẹ́ yín kó tẹ̀ ẹ́ lọ́wọ́. Mo ní àwọn kọ́sítọ́mù wọn lé ní 40 nílùú òyìnbó, ní UK, Dubai, àwọn Cameroon gbogbo, àwọn kọ́sítọ́mù mi pọ̀. Iṣẹ́ tí mo ti ń ṣe iṣẹ́ wòlíì láti 3 years ni. Àmọye àwọn èèyàn afọ́jú, àmọye ọ̀rọ̀, àwọn oníwárápá, ẹni mi ní òun ò lórí ọkọ, ó ní òun ò lórí aya, kò tí ì bá wòlíì rẹ̀ pàdé. Tó bá wòlíì rẹ̀ pàdé, ẹ mọ̀ pé bàbá máa sọ láyé àtijọ́, wọ́n ní orí tó máa gbé ni ló máa ń gbé nípàdé aláwere. Tó bá wòlíì rẹ̀ pàdé, mo fọwọ́ sọ̀yà pé màá rẹ́rìn ayọ̀. Bàbá wa, ẹ sọ̀rọ̀ kan pé alárùn òdì àti ṣé ẹni tó ń pè ní alárùn òdì náà ń pè ní wèrè àbí? Ó yàtọ̀ o. Àwọn èèyàn tó bá rí wèrè tó ní wèrè, ibi tí wọ́n gbọ́n mọ ni wọ́n sọ̀rọ̀ ọmọ yẹn. Ẹ gbọ́, bí àtàgbà ṣe wà ẹ̀sìn, ká sọ pé àtàgbà, àpèta, àpèdì, ọ̀tà títù, ọ̀tà rinrin, understand? Àtàgbà yìí yàtọ̀ síra. ọ̀tà kìnnìkan tẹ́ ń pè ọ̀tọ̀ ní àtàgbà kó sọ lóko àtàgbà, ọ̀tọ̀ ní àpèta. Ẹni tó bá ta lápèta àti àpèdì, ó máa mú stroke ṣe wọ́n. Tó bá bà wọ́n báyìí, wọ́n lè fẹ́ gba apá àbí ẹsẹ̀ wọn. ní stroke. Ní ọ̀fà àpèta yẹn. Bí ọ̀fà yẹn ò bá wá kúrò lára, o ò lè rí oní stroke yẹn tọ́jú. Bẹ́ẹ̀ ni wèrè wà, ọ̀tọ̀ ní wèrè aláṣọ wà. Àwọn tó máa ń di aṣọ, tí wọ́n máa ń kó aṣọ yìí ń wèrè. Sórí àwọn aṣíwín tó ń sín gbọ̀ngbọ̀n, tó bá wàṣọ fún wọn lè bọ́. Wọ́n lè máa rìn nínú wòwò, àwọn ló máa ń dẹmọ, wọ́n máa sojú ẹ̀ sódà sàn, wọ́n máa fún ẹ lóríṣiríṣi style tó gbé wọn náà, wọ́n máa bá rẹ̀ ní èyí ọ̀tọ̀. Ọ̀kan wọ́n wà Adigbérékú, wọ́n máa lọ sùúrù lójú ọ̀nà sódà sàn ìbẹ́ni pé wọ́n lè dùbúlẹ̀ sí títì. Wọn kì í tara mẹ́yàn, wọn kì í kanra rárá. Wèrè tí òun la máa ń pe wèrè Adigbérékú. Wèrè kan tí wọ́n pè ní wèrè fakùn.
sórí wèrè fakùn tó bá rí èèyàn á mú kòkò ó lè lé èèyàn títí kó fẹ́ lè wẹrú mọ́tò èyí ni wèrè fakùn wèrè kì í gbọ́ wèrè kì í gbọ́ kì í gbà sọ́dà sọ́ọ̀dì tipátipá làwọn fi ń gbà kan wọ́n lè rí èèyàn kó yọ àdá sọ́dà sọ́ọ̀dì àwọn wèrè ti yín wèrè gidi gan ni àwọn kan wà ọlọ́dẹ rí tí nǹkan yìí bá ti ń ṣe wọ́n báyìí wọ́n máa ra tí ò bá ti ṣe wọ́n wọ́n máa ra àmọ́ tó bá ti wá ṣe wọ́n wọn ò ní máa ra mọ́ kò sí ìgbà kan tí àwọn yìí pé wọn kì í síwín bí àwọn ò síwín wọ́n lè nà mọ̀ ṣùgbọ́n nǹkan tó wà máa fi ṣàkíyèsí ọ̀rọ̀ wọn ni pé tó bá bẹ̀yàn sọ ọ̀rọ̀ wọn máa lé nígbà tó máa dé bá sọ tán lọ́dọ̀ sáàdì ó yàtọ̀ síra ẹ̀dọ̀ sáàdì so oríṣiríṣi àwọn wèrè ló wà wàá rẹ̀ lómi wọn ló wà lọ́gbà wèrè látọdún 6 látọdún 7 kì í ṣe wèrè ló ṣe ó lè ṣe ordinary ọdẹ orí àbí kó jẹ́ lóòrè rẹ̀ tó bá lọ fi nǹkan lóòrè rẹ̀ tó lọ fi tọ́jú asínwín kò lè ṣiṣẹ́ tó lọ lo nǹkan wèrè fún lóòrè rẹ̀ kò lè ṣiṣẹ́ wọ́n tó wá ń pè kan ní amọ̀dí wọ́n kàdá dé bọ́sẹ̀ rin wọ́n rẹ́rìn kí àyẹ̀wò tún rẹ́rìn mọ́. ẹ jọ kí ni wọ́n fa àwọn nǹkan báyẹn. ẹlòmíràn sà kì í sí ẹ̀ṣẹ̀ wọn a ò ní rí ìjà ayé mo ti parí ọ̀rọ̀ mi ṣáájú ẹlòmíì kì í ṣe pé ẹ̀ṣẹ̀ wọn ẹlòmíì kẹ̀ ẹ̀ṣẹ̀ wọn tó bá kan wá dẹ̀dọ̀ mi tí a bá tọ́jú wọn tó ẹlòmíì máa kà ojúlójú òun ti yọ ìgbà tí òun tẹ̀lé àwọn báàtì kiri ẹ̀pá lápá òun ti gé ẹsẹ̀ lẹ́sẹ̀ òun ti gé ọmọ ọlọ́mọ òun ti pa wọ́n ti lò kànú ẹ̀ nígbà tó bá sọ ọmọ ní kábíyèsí Olódùmarè èmi máa gbìyànjú àmọ́ tọ́lọ́run bá dáríjì ẹ́ ó dáríjì ẹ́ ni torí èmi kì í sọ Ọlọ́run ènìyàn ni mí bọ́lọ́run bá ní kí n sùn ni mo sùn tó bá ní kí n jí ni mo jí mo fúyẹ́ ṣùgbọ́n àwọn èèyàn tó bá súnmọ́ mi mọ̀ pé èmi wà nínú bàbá mi sì wà nínú mi gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ mi ò dá sọ bàbá tó ń gbé nínú mi ló ń kọ́ mi ní ohun gbogbo hallelujah bó ṣe jẹ́ nìyẹn. kábíyèsí ẹ má bínú fún àwọn ìbéèrè tí à ń bí ní. ẹ má béèrè orí mi máa ń wú tí bá ti ń gbọ́ ìbéèrè. ẹ mẹ́nu bà stroke àwọn àìsàn tó wọ́pọ̀ ní ìṣèjọba wọn bá pè ní ìṣàmọ́tò pé lágbájá ó ti ní stroke o tàmọ̀dò ó ti ní stroke ẹ jọ kí ni nípa stroke yẹn gangan. Number 1 ohun tí ènìyàn ń jẹ ó máa mú kí ènìyàn ní stroke. Number 2 tí èèyàn bá ní hypertension tí kò treat hypertension ó máa mú kí èèyàn paralyze. Èèyàn gbọ́dọ̀ máa yẹ BP ẹ̀ kó máa wò ó kó máa contact àwọn nọ́ọ̀sì doctor bí wòlíì bá gbọ́ títí iṣẹ́ àwọn doctor medical doctor yìí ó yàtọ̀ sí ti wòlíì ó yàtọ̀ sí tàfà ó yàtọ̀ sí babaláwo ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru tí wọn ò bá tètè ṣe àtúnṣe kó máa lo àwọn oògùn ẹ̀ time to time ó lè mú paralyze. ẹlẹ́kẹta ohunkóhun tí èèyàn bá ń lò sára kó máa jẹ́ ìmọ́tótó. ẹlẹ́kẹrin tí omi bá nígbà òjò tójò bá ti rọ̀ èèyàn gbọ́dọ̀ máa mu omi tútù ó sọ nínú ìwé oníwàásù ohun gbogbo ni àkókò wà fún tí o bá ti wà lákòókò òjò mo fún àwọn tó ń gbọ́ mi yìí ẹ má ṣe mu omi tútù kò dá alágọ̀ ara ó máa ń dá méjì àgọ́ ara ni omi gbígbóná lèèyàn máa mu wàá máa wẹ gbígbóná bó tẹ̀ jẹ́ ìgbà 3 lọ́sẹ̀ nígbà tó bá ti wà nínú àkókò òjò má mu omi tútù. ìmí ìkẹ̀dẹ̀rẹ́ àwọn kan sọ pé wọ́n fẹ́ lo òfin Mósè bí adìyẹ yín bá dà mí lẹ́yìn nù tó bá dà mí lóògùn nù màá gún ẹyin ẹ̀ ayé sì wọn ò gbẹ́yìn mọ́ wọ́n wá mú adìyẹ wọ́n pa wọ́n fi ṣe pepper soup wọ́n fi ṣe ráìsì wọ́n jẹ so ẹlòmíràn àfọwọ́fà ẹlòmíràn ayé ló ṣe ẹlòmíràn nípa nǹkan tó jẹ bẹ́ẹ̀ lọ. pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ pé tá a bá wà lásìkò òjò ká máa lo nǹkan tútù bóòlù àti bẹ́ẹ̀ sí tàwọn tó wà ní outside tán wà ní Canada. àwọn tó wà ní outside tó wà ní Canada ẹgbọ́n láyé ya bàbá wa bó ṣe ní Jésù tó wọ́n máa ní àgbo bẹ́ẹ̀ ni àgbo tolómi ló lè mu ẹni tó bá lè mú ọtí bóyá tolọ́tí bóyá tolómi òròbó wàá ti bọnú ara ẹni tí arífó bá ti ń jáde lára ẹ máa wò mí bó ṣe ń jáde yìí àìsàn tèlè jókòó lára ẹ so bó ṣe jẹ́ nìyẹn. ní báyìí kábíyèsí ìjẹ́ tí àwọn èèyàn yìí ní gbogbo ohun tẹ́ ti ń sọ ní àtàárọ̀ yìí tí tá a bá rí àìsàn káìsàn tí ń ṣe wọ́n nípa stroke wárápá agbára bàbá kà ó ní sókè àwàtọ́ Ọlọ́run ò lè ṣe sókè àwàtọ́ Ọlọ́run ò lè ṣe sókè àwàtọ́ Ọlọ́run kò lè ṣe ohun gbogbo ṣíṣe ni fÓlúwa èmi kọ́ ni mò ń ṣe Ọlọ́run ló ṣe bàbá mi bá lọ́wọ́ bàbá rẹ̀ bàbá tó bí mi ó tún wá fi lé mi lọ́wọ́ kò sẹ́ni tí ó mọ bàbá Èlíjà kọ́lọ́ ń fọ̀run kẹ́ wọn
mo kí lé mi ò lè ṣàjùgbàgbé ilé bàbá yìí àlọ́ àjogún tó dá lọ́dọ̀ wọn kí ọlọ́run kó ràn wá lọ́wọ́. kábíyèsí wọn ní ẹ tí bá ń wo wárápá tó gbọ́dọ̀ gbowó ṣé lóòótọ́ ni. òótọ́ ni o sórí ní ayé àtijọ́ sà àwọn ènìyàn jẹ́ nìkan tó mọ̀ọ́rẹ́ tí orí bá ń fọ́ èèyàn tó ń bá sá lọ sọ́dọ̀ bàbá gbàmílà àbí ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ń ṣe nǹkan fún wọn wọ́n wá ẹlòmíì agé ọ̀gẹ̀dẹ̀ oko Málákì 3:10 ó ní ẹ máa mú ìdá mẹ́wàá wá sí ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run kó ń jẹ́ bá lè wà nílé mi kì í ṣe ṣọ́ọ̀ṣì nìkan babaláwo náà tó bá ṣiṣẹ́ fún ẹ fún ní àwọn ẹ fi ẹ̀mí ìmoore hàn ẹlòmíì babaláwo ló ṣiṣẹ́ fún ó dé ṣọ́ọ̀ṣì ó gbàgbé babaláwo ìgbà tó bá ti wá rí ìṣòro kí níbo ló tún máa padà sí ẹ̀mí ìmoore yẹn gbọ́dọ̀ máa fi hàn ní ayé àtijọ́ yìí téèyàn bá tọ́jú wọn ẹlòmíì ní àgbò àgbéwá wọ́n máa ń pe kíni ní ọrẹ àtinúwá ṣé understand so wá rí ayé ẹ̀sìn téèyàn bá fẹ́ tọ́jú wọn ohun ayé àtijọ́ yìí lèèyàn fi ń tọ́jú wọn ṣé understand àmọ́ tó bá yẹ pé ẹni tó ní ṣọ́ọ̀ṣì bí àwa ṣe wà yìí àgbà ṣíà lọ́wọ́ ẹ̀ àgbà bíbélì lọ́wọ́ ẹ̀ èyí fún tọlọ́run torí ẹlòmíì ó lè jẹ́ pé ìyá rẹ̀ ayé àtijọ́ yìí sà kì í ṣe pé èèyàn máa ń dẹ́ṣẹ̀ ìgbà ayé àtijọ́ nǹkan kan yìí máa ń ṣe tó pé bàbá wa wọ́n ṣe olúgbòhùn ẹ mọ̀ gbọ́ nǹkan tó fi ń ṣẹlẹ̀ ni o wọ́n ṣe olúgbòhùn wọ́n lè gbé olúgbòhùn sóko olúgbòhùn yìí kẹ̀kọ́ mọ́ jẹ́ni tó ṣe òun anamọ́náyé ni ó dàbí mọ́tò tí òyìnbó ṣe mọ́tò síta àmọ́ kò sí òyìnbó tó ṣe mọ́tò síta yẹn kò lè dúró síwájú mọ́tò pé mọ́tò ò ní pa òun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olúgbòhùn atamátàsé àwíṣẹ àfọ̀ṣẹ wíbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àwímọ̀ yẹun bẹ́ẹ̀ lórí wọ́n máa ń ṣe láyé àtijọ́ wọ́n máa ń kó sóko ẹlòmíràn lè lọ sóko lóko sóyẹ òun àtọmọ ara ní ìwọ ọmọ yìí wọn ní kò rìn ò tí rìn á ní sí ẹlẹ́bẹ̀ yíyọ ẹni àbọ̀fẹ́ sórí burúkú ni olúgbò tó wà lóko yẹn fàṣẹ sí tó bá ti fàṣẹ sí àwọn ayé fàṣẹ sí ìgbà yìí kan ló máa ń ṣẹlẹ̀ tó bá wá dé ọ̀dọ̀ àwọn tó gbà wọ́n là wọ́n ti mọ ewé tó máa já fún wọn wọ́n ti mọ kan tó máa lò fún wọn tó máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ayé ẹ̀sìn ẹlòmíràn ó lè jẹ́ ìyàwó níyàwó ló lọ dó ẹlòmíràn lè jẹ́ pé ọkọ ló gbà lọ ẹlòmíràn lè pé lọ́gbọ́n ọmọlọ́mọ ṣògùn owó ẹlòmíràn lè jẹ́ pé lọ rí èpò ọmọlọ́mọ bàbá ara wọn sọ pé ẹni tó ṣe kàn yìí fún mi ayé ò gbọ́dọ̀ sùn á ní àwọn ìyá ò á ní wọn gbọ́dọ̀ sùn ara èsùn ara àwọn ayé iṣẹ́ ara olúgbò oníṣẹ́ irú èwo wọ̀nyí tó bá díẹ̀ tó gbà wọ́n là tá a bá wò tó bá jẹ́ pé èpè ló fi ṣe wọ́n ní ẹ̀fọ́rí la fi ń wo ẹ̀fọ́rí ewé ẹ̀fọ́rí a lè fi wo ẹ̀tẹ̀ kò pọ́sibù lálẹ́ ohun tó bá jọra la fi ń wéra wọn tó bó ṣe jẹ́ ni ohun tó lúkúlùkùn bá bí òun la máa ṣe ẹlòmíràn ó lè jẹ́ pé dàgìrì ló mu tí kàn yín wá wọ́n ń wọlé wọ́n fún ní agbára yàtìmú àgbo á dẹ̀ gbà sára ẹ̀jẹ̀ Jésù á dẹ̀ mú kàn yín á jẹ́ kó pọ̀ á dẹ̀ pọ̀ tó bá ti pọ̀ ó parí ni ṣùgbọ́n ó ní láti tú àwọn kan wọ̀ tó pé bí sàárà téèyàn gbọ́dọ̀ ṣe bó ṣe jẹ́ nìyẹn. wé bàbá kí ló máa ṣe fún mi ẹlòmíà wò ó á rí àwọn àgbà tó jù á kún kó tó gbá wọn létí ẹlòmíà rẹ tó lè bí bàbá wọn torí pé agbára ti wà lára agbára tara nìkan ló mọ̀ ó mọ tẹlòmíràn tó dá sànńdì ó lè sọ pé sórí bàbá yìí ń burú ni bàbá yìí náà tí ò bá tẹ̀fẹ́ lọ ké bá àwọn àgbà á ní àwọn ìyá ẹgbà míì ọmọ tó sọ pé orí àgbà burú yìí ẹ jẹ́ kórí ẹ̀ burú àwọn àìní ìbẹ̀rù Ọlọ́run mọ́ òun ló mú kí ènìyàn máa dá àpárá sí àwọn àgbàlagbà wàá wọ ẹlòmíì bá ẹsọ lè jẹ pé ẹ̀gbọ́n ẹ̀ òun ló bá nǹkan lọ́wọ́ àbí bàbá rẹ̀ tó wá ní nǹkan bí àwọn tó máa ń gba nǹkan bí aṣẹ́ ìránṣẹ́ wọ́n gbà lọ́wọ́ olórí ìjọ wọn tó bá di ọjọ́ ìlà wọ́n ní ta ni olórí ìjọ wọn bí àwọn olówó jù lọ olórí ìjọ tó bá rí pé ẹni tó ń kọ́ ní sẹ́dẹ̀ ń ṣe nǹkan tí ó dáa á ní ìwọ Ọlọ́run ẹni tó fún òun sọ àwọn pé kéèyàn má bẹ̀rù Ọlọ́run ló mú kí ìṣòro pọ̀ láyé mo dẹ̀ gbà ládùúrà Olúwa máa fi àánú gbà wá bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin èèyàn wa a ní ṣókí báyìí lọ́bẹ̀ òdo Exactly. fúngbà míì láti wá ṣe interview fún bàbá wa torí mo mọ̀ pé nǹkan ń bẹ nínú. nǹkan bẹ ọmọ àgbà ni mí bẹ́ẹ̀ ni ilé àgbà láti bí mi ilé àgbà láti tọ́ mi ẹ wo ká má tọ́ra mi òkè sára ìlú òyìnbó ọmọ Oòduà ni mí Oòduà mọ́ra ilé Yorùbá náà wà agbára wà nínú. ayé wà bẹ́ẹ̀ ẹ wo Yorùbá ní kọ́sọ̀ tiwọn Ìgbò ní kọ́sọ̀ tiẹ̀ àwọn mọ́là ní kọ́sọ̀ tiwọn àwọn Ìṣòbó ní tiwọn ẹ má jẹ́ ká bà àṣà àti ìṣe wa jẹ́ kókó jùlọ ni àṣà àti ìṣe wa. a ní ká má bàjẹ́. Exactly. ẹ wo Àṣà Yorùbá TV lẹ̀ ń wò yìí lórí YouTube fúngbà míì tátùn gbé àwọn bàbá wa wá sórí ẹ bá wa pe nọ́mbà yín. àwọn nọ́mbà mi tí wọ́n máa ń pè sọ́dọ̀ mi 07059811790 anybody tó bá ń pè mí lórí nọ́mbà yìí mo máa ń gbé
àwọn hotline mi 07037959590 WhatsApp number mi nìyí. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí ètò yìí ẹ gbọ́ bí òun bá ti ràn inú òrí máa ń yọ ni Ọlọ́run máa yọ́nú sí yín. Gbogbo ẹni tó ń gbọ́ mi nílé lóde lóko àbí Olúwa ti ń bẹ pẹ̀lú ẹ̀mí rẹ̀ ìgbà táwọn ọmọ Ísírẹ́lì kúrò nílẹ̀ Íjíbítì ayọ̀ ni wọ́n fi débi tí wọ́n lọ torí pé ọjọ́ tí ìjà ló bá fẹ́ rìn náà alágẹmọ kì í rìn lọ́jọ́ náà. Bí Olúwa ti ń bẹ pẹ̀lú ẹ̀mí rẹ̀ ẹ ò ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀ náà. Gbogbo ẹni tó ń gbọ́ mi lénìí ohunkóhun tí ẹ ń fẹ́ tí ẹ fẹ́ kí Ọlọ́run ṣe fún yín mo gbà ládùúrà fún yín Ọlọ́run máa ṣe fún yín ẹ ò ní fi ìnira ṣe ohunkóhun. Mo gbà ládùúrà gbogbo ẹni tó kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ tó gbọ́ lénìí mi ò mọ tó jẹ́ ìbànújẹ́ ọkàn rẹ ṣùgbọ́n lórúkọ Jésù Olúwa máa sọ di adùn fún ẹ o ò ní wà nípò ojú kan mọ́ wọn ò ní fi ìṣubú ẹgbẹ́ lòmíràn sókè òun máa débi gíga àwa náà débi gíga ẹni tó bá ní ká má dé mọ́ a ò ní dé bá bó ṣe kò lágbára tó irú ẹni bẹ́ẹ̀ a ò ní bá mọ́ Jésù Olúwa wa. Àmín Jésù. ẹ ṣe lórí Ẹwà Àṣà Yorùbá TV náà ni bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò bó ṣe ń lọ. ẹ ṣé tí ẹ yan Ẹwà Àṣà Yorùbá TV láàyò. Dapsy Concept ìròyìn ò dá fojú bá o oríṣẹ́ ńlá fojú bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókóṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.